olórí oko ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́lá jùlọ adémọlá nurudeen jackson adeleke èèyàn gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti pariwo síta ó ti ké gbàjarè sí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni káyọ̀dé ẹgbẹ́tókùn wípé kí bàbá náà kó gba òun o kó sì ṣàánú àwọn ará ìpínlẹ̀ ọ̀ṣun kó tètè dá àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun èyí tó ti ti gbogbo ọ́fíìsì wọn tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀ṣun tó ti ti pa kó tètè ṣí o nítorí pé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nítòsí ìpínlẹ̀ ọ̀ṣun báyìí pàápàá ìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara láìpẹ́ yìí ó ní àwọn ń gbọ́ wọ́n sì ń ta àwọn olólùbọ̀ pé ó ṣeé ṣe o kí ikú tó ń kojú gbẹ̀ ni kó máa pòwe fún ni èèyàn pé ìpínlẹ̀ ọ̀ṣun ṣeé ṣe ká tó máa bọ̀ ńbẹ̀ àti pé àwọn tọ́ka àwọn balẹ̀ wípé wọ́n lè dáàbò bo àwọn ará ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n sì lè gbéná wojú àwọn afẹ̀míṣòfò náà láwọn àmọ̀tẹ́kùn ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá tí wọn ò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ tán títí gbogbo àwọn ọ́fíìsì wọn pa ní ọjọ́ ẹtì tí í ṣọjọ́ friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ọjọ́ kẹfà nínú oṣù kejì ọdún 2026 the 6th of february 2026 ó ní gómìnà ló sọ̀rọ̀ yìí nípasẹ̀ àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ Malam Ọláwálé Rasheed tó sì bẹ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókùn wípé kó tètè wá sí àwọn ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn kó sì jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn padà nítorí pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé táwọn gbọ́ pé ó ṣẹlẹ̀ lágbègbè ìlú Ìgbómìnà Ọ̀rá wọ́n ní Adeleke jẹ́ kó di mọ̀ o wípé eléyìí ti ń pa òwe fáwọn pé ìgbàkúùgbà ní ìṣẹ̀lẹ̀ ibi ló lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ ní ìlú Oworo níjọba ìbílẹ̀ Káyàmá ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní pẹ̀lú bí ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ṣe fi ẹ̀gbẹ́ ti ìpínlẹ̀ Kwara pẹ̀lú ó ṣeé ṣe o kí àwọn oníṣẹ́ ibi náà kan fẹ́ wọ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tí gómìnà ní àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n lè dáàbò bo àwọn aráàlú ní làwọn ọlọ́pàá wọn ò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ mọ́ báyìí bẹ́yìn ò bá mọ̀ tàbí ẹ̀ sì ti gbàgbé ẹ rántí pé nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá ìní ọ̀gá àgbà ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókùn ló pàṣẹ kí wọ́n ti àwọn ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìṣekúpani àwọn aráàlú ní ìlú Akínlàálú tó wà níjọba ìbílẹ̀ Ifẹ̀ náà sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ìṣẹ̀lẹ̀ náà ìní ó mà bí ọ̀gá àgbà ọlọ́pàá nínú ipá àwọn àmọ̀tẹ́kùn lọ fi ẹ̀mí àwọn aráàlú tí wọ́n tó bíi 6 wọ́n lọ fi ẹ̀mí wọn ṣòfò eléyìí ló sì jẹ́ kí ọ̀gá àgbà ọlọ́pàá kó kó àwọn ọlọ́pàá ránṣẹ́ látàbújá láti lọ kó àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun àtọ̀gá wọn Adékúnlé Ọmọyẹlé bẹ́ẹ̀ ló tún ti gbogbo àwọn ọ́fíìsì wọn pa tó sì jẹ́ pé látìgbà náà dàsìkò yìí gbogbo ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ó wà ní títì pa èyí ló sì jẹ́ kí Adeleke kó máa pariwo lọ́sẹ̀ tó kọjá yìí pé kó tètè wá sí àwọn ọ́fíìsì àwọn kó tó di pé àwọn oníṣẹ́ ibi wọn yóò lo ọ̀rọ̀ náà láti fi kọlu ìpínlẹ̀ Ọ̀ṣun.